Amranino. Ọdún nínú yóò fẹ́fẹ́ wẹ̀. Òtítìbọ̀ ni yóò yẹ ọ̀nà ọdún ní dáhùn fún ọdún yìí. Ẹjọ́ ìrọ̀bí. Ẹnìbìdì ọtí mi yẹ yìí ọdún ọdún yìí. Ọdún ọdún náà sinmi ọsán sí ẹ ọdún ọdún. Ọmọ ọsán sí àwọn ọdún. Ọba kí wọ́n máa yọ fún ọkùnrin ẹ̀yẹ bíbẹ̀ ni o. Ọba yọ máa yọ fún ọkùnrin ẹ̀yẹ bíbẹ̀ ni o. Ọba mi náà pẹ́ẹ́tì ẹ̀ṣẹ̀ kọ́tọ́kọ́ yìí ọ̀dà sùn yẹn mú. Ọdún ọjọ́ bí. Ọdún ọjọ́ bí gbogbo ọjọ́ sí yẹnu ọ̀sẹ̀ wà ní ọ̀rọ̀ wí. Ìwọ iṣẹ́ yẹn wá ẹ̀ka ibi tí ẹ̀ yọ.
tientam.
yento kabibi chire ino otijafu omena otimuku mui otimuku munyamene no ati ayeye ma otimuku osu nyamene ana nyamene Samuel nyamene no
sama fo yo That's
Give me
What
ni ma wodi yo
abra. Mejo nyami. Ọkùnrin àti oṣù ẹ̀. Wakun ashiri isu. I am not
Yes,
Yeah.